Ayẹyẹ ìjáde òkú tọkọtaya Aunjuwon Amisu tó wáyé lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún yìí nílùú àgọ́ ìwòye. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ-ọmọ pẹ̀lú ẹbí àti ará ló gbẹ̀yìn àwọn olóògbé náà láhùn láti rí tọkọtaya Ọdúnsì láti ìlú Ìjẹ̀bú-Òde. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ nípa ìwà àti ìgbé ayé àwọn olóògbé náà ni wípé wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn ọmọ lọ́pọ̀lọpọ̀, wọ́n tún jẹ́ ẹni tó kó ẹbí àti ará mọ́ra, wọ́n tún jẹ́ ẹni tó fẹ́ràn àwọn ará àdúgbò wọn pẹ̀lú tí wọn kò ta èèyàn kankan nù lára wọn. Ohun tí a gbọ́ nípa ìwà àti ìgbé ayé àwọn olóògbé náà jẹ́ ohun ìwúrí lọ́pọ̀lọpọ̀, ó tún jẹ́ ohun àmúyangàn fún kó wá wa. A kò ní ju báyìí lọ fún tòní. Álímì Olúwaṣẹ́gun ló ń jábọ̀ ìròyìn CCTV News.